Iṣẹ́ lòògùn ìṣẹ́, múra síṣẹ́ ọ̀rẹ́ mi, iṣẹ́ la fi ń dẹni gíga. Ṣọwọ́ ń yá pẹ̀lú dókítà Ọlámídé. Àjànàkú kọjá mo rí nǹkan fìrí, bá a bá rìnrìn ká sọ pa àrìnrìn. Jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́, jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́. Ní mi ní jọjọ, ní skunkẹ́lẹ́ tótótó, ní mi ní jọjọ, ní skunkẹ́lẹ́ tótótó. Kábíyèsí Olódùmarè ọba tó ní gbogbo àgbáyé. Ìyá o, ọba mi tí gbogbo ayé faratì tí ò fara tó ń kó. Alágbádá náà mo tún ti dé, aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn, ìwọ lèmi máa júbà lónìí. Akọni lọ́rọ̀ kọjá ìyè kan ẹni, olódò tó mọ gbogbo àrè pátápátá. Ìwọ náà ní lánàá, ìwọ ni lónìí, ìwọ ni títí ayé àìní pẹ̀kun. Dókítà Ọlámídé Apọ́nbépo rẹ́pírẹ́sẹ̀ntà, ìwọ nìkan ni mo gbẹ́kẹ̀lé nítorí ìwọ ló pé kí wíwá wá tí ó sì máa wá, ìwọ ló pé kí lílọ lọ tí ó sì máa lọ. Ìwọ lọ́ba mi àràmàǹdà tí gbogbo ayé máa pè nígbà gbogbo tí ó sì máa dá wọn lóhùn. Àkọ́dá ni ọ́, aṣẹ̀dá ni ọ́, amẹ̀dá ni ọ́, awọ́dá ni ọ́, arẹ́dá ni ọ́, akọ́ ẹ̀dá ni ọ́, akọ ẹ̀dá ni ọ́, akín ẹ̀dá lẹ́yìn, agbé ẹ̀dá lékè, aṣọ ẹ̀dá di ń tẹ́dá rò pé wọn ò lè dà láéláé. Ọlọ́run tí yí kádàrá aláìní kádàrá tó dá padà sí dáadáa. Ó fa ìdá, ó fi ṣe bẹ́ẹ̀, ó fi bojú dáadáa kí gbogbo ẹni tó rò wípé àìdá ní bẹ́ẹ̀ kí wọ́n lè ṣe bẹ́ẹ̀ gbódúkò nítorí kí dáadáa ó bá lè ṣe bẹ́ẹ̀ yọ síta gbangba káyàbáyàbá. Ọlágbára pọ̀, ògo rẹ̀ sì lágbára. Kò sẹ́ni tá a lè fi ọ́ wé, ìwọ lológo tí ń fògo fólógo, kó lógo ọba lè mọ̀ wípé kò sógo míì lẹ́yìn Ọlọ́run tó lògo tí fólógo lógo tó lógo fi yéègbò ó lò. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Mo dénú ahéré, mo béèrè rẹ̀ wọ́n níwọ̀ ní baálé ahéré. Mo bẹ́ẹ̀dẹ̀ wọ́n níwọ̀ náà ní bàbá lọ́ọ̀dẹ̀. Mo wá dénú kíni, mo wá dénú àbà, mo pè ọ́. Wọ́n níwọ̀ ní baálẹ̀ tó ń bẹ̀ ńgbà mo wà ní ìlú. Wọ́n níwọ̀ yìí kan náà ní kábíyèsí ọba tí fọba jẹ, Ọlọ́run tí ọba lóye. Gbẹ̀lẹ́kú tí ń tẹ́ níbi tó wù ẹkùn ọkọ̀ òkè, ajígbọ́tò gbogbo dára kọjá ibi, ìmọ̀ tó kọjá ìmọ̀ ẹ̀dá, ọgbọ́n tó kọjá ọgbọ́n ayé, òye tó kọjá olóye tó lóye fún ara rẹ̀. Ọmọ wò wípé eléyìí tí mo ní ìmọ̀ wà lágbára o. Ọlọ́run lẹ́ o, ọba mi àláwòrán bí wọ́n lẹ́lòmíì, ìwọ lèmi ọmọ kí ń gbà gbogbo, ìwọ ni wọ́n máa kì, ìwọ ni wọ́n máa sà, ìwọ lòògùn mi àjíjẹ́, ìwọ náà lòògùn mi àjísà. Bí mo bá ń pèdè láàárọ̀, ìwọ lèdè tó ń fẹ́ mi lédè kí gbogbo kédèkédè ó lè mọ̀ pé ṣé ń bẹ nínú èdè pípè tó yé mi yéké pérégedé ara bàbá àwọn èdè. Ìwọ lọ̀rọ̀ tó ń fẹ́ mi dókítà Ọlámídé lọ́rọ̀, ìwọ lèémí tí mo fi ń gbé ọ̀rọ̀ jáde. Àárín Olódùmarè, ìwọ lọ́pọlọ tó jẹ́ kọ́pọlọ mi ó lè máa ṣe bẹ́ẹ̀ ro ọ̀rọ̀ tó lọ́pọlọ pípé ó sọ wípé ọpọlọ ń bẹ nínú ọ̀rọ̀ tọ́pọlọ mi ń gbé jáde. Kábíyèsí Olódùmarè, bí n bá ní kí n máa yàn látòní dọ̀la di gbogbo ìgbà ìwọ yìí náà ni èmi lè fodidi wákàtí àìmọye yàn án tí mo sì ní fi kan pé méjì tí ní fi kẹta pé kẹrin láì fà àbàdà ńlẹ́ o. Ajífọjọ́ gbogbo ewu ni ajígbọjọ́ gbogbo fúnni lóhun tí èèyàn ń béèrè. Ọba tó jẹ́ wípé nígbà tí ẹ̀dá bá ń béèrè a máa ń wò ó pé kì í ṣe a ló ní ìdí dí ló ní ìdí. Ó ṣòwò ibi tó dá mi sí, ó ṣe ẹ̀bùn tó fún mi, ó ṣe ààyò tó yàn mí, torí bí ọba sí rẹ̀ nǹkan ọba ti lọ. Jẹ́ Ọlọ́run, ìwọ tó yàn mí láàyò, má jẹ́ káwọn tó fẹ́ pa mí lógo orí mi mú, nítorí pípé ìwọ yìí nìkan lọ́ba tó lóhun gbogbo. A ti kọ́ lọ́run fún tòní, ẹ jẹ́ ṣe bẹ́ẹ̀
ká jẹ́ kí bàbá àti màmá wọlé. Lẹ́yìn ìgbà náà dókítà Ọlámídé kí i káàbọ̀ sórí ètò yìí. Àwa náà ń bẹ ní ràbáàjì gan ní skunkẹ́lẹ́ tòótòótò ní tọ̀tọ̀rí ní fèrègèdè fìyí. Bàbá àti màmá ṣẹ̀bẹ̀ ń bẹ. Káyọ̀ máa ṣàmì rẹ̀ mẹ́ni. Ṣé gbogbo nǹkan tí mo rí náà ti mọ̀ ń bọ̀? Ọmọ tí a pè ní Ìbílísù iṣẹ́ lápàdé mi lójú ẹ̀nà. Ó ní màmá mo ní ẹ̀rọ mi tí a pè ní Sùlẹ̀mánù máa béèrè mi mo ní afẹ́múyàwó àwọn lórí ọkọ mi. Àwọn ọmọ tí a pè ní Ìbílísù tí a gbé tí mo gbé lọ́bàá lẹ́mi tàjẹ́ pẹ̀lú kí ọkọ̀ mo ti ń gbé bọ̀ níṣẹ́ ládàánú gàgàgà mi ní ọmọ yìí máa rọ nǹkan ẹlẹ́gbẹ̀rún ẹ̀ṣì kú kalẹ̀ ọkọ mi náà bẹ̀ àìn. Ọlọ́run àṣàánú nígbà tẹ́mi náà bọ̀ àwọn èèyàn pè mí wọ́n ní dókítà mi ní òun wọ́n lẹ́yìn kan láǹgbé bàbá mi ní èmi náà máa ti dọ̀mọ́ ẹ wò ó dókítà Ọlámídé yìí náà rèé àpọ̀nbẹ́pọ̀ rẹ́pírẹ́sẹ̀ntà MC tó gba skiyaski yagbayaski entertaining refreshing and tantalizing olórí ẹ̀mí tó dáńtọ́ ààrẹ mẹ̀kúnnù káfàtà oníjọba ọ̀fìjọba kingdom world icon of peace ojúlówó ọmọ ìyálẹ́jà tó dolóògbé ní gbòòrò ìlú Òdèrè ìjọsí. Èmi máa jẹ́ kó yé yín pé èmi lọ́ máa fi tàn fọgbọ́ngbà tàn lọ́wọ́ ẹni tó nítàn tí ò lè fi tàn kọ́ ìtàn wá ìtàn sọ́hun tó ń pè dán sọ gbogbo ìtàn tó ní náà tó fi ń wá ìtàn káàkiri lọ́wọ́ ọba ìtàn tó lè fi tàn ṣẹ̀dá ẹ̀dẹ̀. Èmi tó lọ máa fi dè fọgbọ́n lòdì lọ́wọ́ ẹlẹ́dẹ̀ kí gbogbo kédèkédè bá lè mọ̀ pé ṣe ń bẹ nínú èdè pípè tó yé ni yíké pérégede ara bàbá àwọn èdè. Eléyìí kan náà mo máa ń sọ fún yín pé ojú pátápátá fèrè kókò ló bàtà yá pátápátá apàpàtà lórí àpáta pẹran akátapàtà sẹ́nu ó jẹran akátá tó sèrè lórí àpáta pátápátá alápàtà bínú sí alápàtà àpáta tí alápàtà gbé sókè tàtàtà ọ̀pọ̀lọpọ̀ onípàtà lọ́rùn bá ní Èdùmàrè ni kò jẹ́ kí àpáta tí alápàtà gbé sókè tàtàtà pa alápàtà mi pátápátá. Ọ̀pọ̀lọpọ̀ ní gbogbo ọ̀rọ̀ kọ́lọ́run ọba mi lódìdí fọ̀pọ̀lọpọ̀ ọpọlọ jíǹkì ọpọlọ tèmi tó fi sọ níbi ọ̀pọ̀lọpọ̀ láàrin pèdèpèdè káfàtà ní tìlé tòkó ní gbogbo ibi tẹ́ ẹ ti ń wò wá lókè òkun ẹ̀yin tí a wò wá lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ ṣeun o lágbára Ọlọ́run ìbànújẹ́ ò ní dé báyìí ẹ máa lọ láyọ̀ ẹ sì máa bọ̀ láyọ̀ ẹ wò ó ẹni tí mo gbé wá sórí ètò lónìí nígbà tí àkókò bá tó láti gbé wọlé yóò yà yín lẹ́nu wípé níbi táwọn kan àwọn obìnrin kan tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ dúró de urgent 5k lọ́dọ̀ àwọn ọ̀dọ́kùnrin ọ̀dọ́mọbìnrin láńgbá yìí ó sì ń ṣe gudugudu méje yáàyá mẹ́fà káyọ̀bà lára àwọn tó ṣe é pọ́nlé àwọn tó ṣe é gbébú àwọn tó ṣe é fi yangàn ńlọmọ ìwà nígbà mo rí i lójú òpó ayélujára mo ní èèyàn gbọ́dọ̀ rírú ẹ̀bùn báyìí kó rírú làálàá tí irú ọ̀dọ́bìnrin yìí ṣe kéèyàn mọ̀ gbé e lárugẹ kí láwàá ṣe dókítà Ọlámídé ẹja gbé wá káwọ èèyàn náà lè mọ̀ wípé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó ẹ wò ó ẹ jẹ́ kí n lọ bí n bá ti padà dé abala dúdú Olódùmarè lẹ́yìn ìgbà náà èmi àti ẹ̀ àjọ wa wà lórí ètò yìí mo ń lọ mo ń bọ̀ mo tí ì dé. gbogbo ojú tó ń wò wá lórí Kaftan TV amóhùnmáwòrán wa ilé iṣẹ́ tó gọ̀ tí ọ ojú yín ò ní fọ́ etí yín ò ní di ọwọ́ wo máa ya ẹ̀ máa máa rí tajé ṣe Kaftan TV lókè lókè ní ọwọ́ àmàyá ẹsẹ̀ yẹn àmàyá àmàrí tajé ṣe àmàrí tajé ṣe
ọwọ́ a máa yá ẹsẹ̀ a máa yá a máa rí ìtàjẹ̀ ṣe a máa rí ìtàjẹ̀ ṣe. Kaftan television Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn-ún abala fídíò Olódùmarè náà la ṣe bẹ́ẹ̀ tá a wá ṣe mọ̀ pé àjà bí bàtà dídòjé èjò ẹ̀yẹ fífìlà gígìlè gbé gbàgòdà bẹ́ẹ̀ bá ti dórí ilé ẹ ṣe bẹ́ẹ̀ ẹ dúró ní lálá níhàn ọlọ́run ọba mi tó wà lókè tí ò sì ní wálẹ̀ láéláé lílànà ń lò nílọ̀lá ọlọ́run ọba mi tó lọ́jọ́ gbogbo lílànà tún níhàn ọba mi tí lànà ayọ̀ fẹ́mi dókítà Ọlámídé àti gbogbo ẹni tó bá gbẹ́kẹ̀lé lílóni léré ní ọ̀wọ̀ ọba mi tí ilé alábòsí léré lílé téńté níhàn ọlọ́run ọba mi tó létí ń bọ̀ lójú oṣù ayé ó létí ń bọ̀ lójú àjẹ́ ọ̀run ní ti rí ní tọ̀wọ́n ọlọ́run ọba mi tí lùlù ayọ̀ sí ni nígbàdí nílẹ̀ kan náà ọlọ́run tí ti ṣe tiẹ̀ díẹ̀ ní láì fọ̀tàpè ní ọba tí ò ní fọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ fún ni. ní làálàá ẹ̀dá lóko rẹ̀ jẹ́ ìwọ ló jẹ́ kí iṣẹ́ ẹni àti làálàá ẹni kó yọrí sí dáadáa olódùmarè gbogbo làálàá mi láyé jẹ́ ó yọrí sí dáadáa má jẹ́ ń bá láyé fọwọ́ tì í jẹ́ kémi náà rọ́wọ́ mú lọ sẹ́nu jẹ́ ń da síwájú má jẹ́ ń dèrò ẹ̀yìn àmín ẹ jẹ́ àṣẹ bẹ́ẹ̀ ẹ jẹ́ ń béèrè ìbéèrè tí ẹ mọ̀ dáhùn nígbà tá a bá dé abala yìí lẹ́yìn abala tá à ń lọ yìí náà ni abala gbé yẹ̀wò àmọ́ kó tó dìgbà náà àlọ́ aṣọ bàbá mi kan láéláé aṣọ bàbá mi kan láéláé láti etí náà ló ti ń gbó lọ kí ni o àlọ́ aṣọ bàbá mi kan láéláé aṣọ bàbá mi kan láéláé láti etí náà ni ti ń gbó lọ kí ni ìdáhùn ẹ̀ àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ẹ parí òwe yìí nọ́mbà 2 ní à ń pè é lédè ìbò ọ̀rẹ́ mi ní bá ní ìpínlẹ̀ ọ̀rọ̀ dáàṣì ọ̀rẹ́ mi ní bá ní ìpínlẹ̀ ọ̀rọ̀ dáàṣì ẹ parí ẹ̀ òwe ilẹ̀ Yorùbá ni ẹ wò ó ẹ jẹ́ kí n lọ gbé àlejò mi tòní wọlé mo ń bọ̀ n ò tí ì dé. iṣẹ́ lòògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga ṣọwọ́ ń yá pẹ̀lú dókítà Ọlámídé àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá a bá rìnrìn ká sọ pa àrírin. jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́ jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́ ní mi ní jọjọ ní skunkẹ́lẹ́ tótótó ní mi ní jọjọ ní skunkẹ́lẹ́ tótótó. ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn bí mo bá rí jẹ́ lówùrọ̀ ìwọ ni bí mo bá rí jẹ́ lọ́sàn-án ìwọ ni bí mo bá rí jẹ́ lálẹ́ ìwọ ni bí n kò sì rí jẹ́ lówùrọ̀ lọ́sàn-án àtàlẹ́ Jésù mi ìwọ ni ọlọ́mi. Happy birthday to Èjìrẹ́ Òyìnlàkí ẹ̀dùn bẹ́lẹ́njẹ́ orí igi ọ̀kan bàbí èjì ló wọlé tọ̀ mí wọ́n wọlé alákìsà ọ̀sán wọn dùn nígbà aṣọ ọ̀bẹ́ kìsì mẹ́kẹ́sẹ́ ẹ̀dùn agbórí igi réfèrèfè ọmọ Kẹ́hìndé ìbànújẹ́ ò ní dé báyìí lágbára Ọlọ́run Èjìrẹ́ wọlé ìyá rẹ̀ wọ́kún ọmọ ọlọ́mọ ń bú sẹ́rìn Èjìrẹ́ náà ní bá kábíyèsí ìdúlẹ̀ ọba ọmọ tí bórìṣà tí bá a du ẹbọ lẹ́ọ̀ happy birthday long life and prosperity. ẹ wọ ẹjẹ bọ́ sínú ètò ní ràbáyé gan tààrà lójú mi lónìí lórí ètò Ṣọ́wọ́nyá pẹ̀lú dókítà Ọlámídé Dámilọ́lá Adéníyì ẹ bá ń gbàlejò mi wọlé Dámilọ́lá ẹ káàsán o Olúwa Dámilọ́lá. ẹ bá mi kí àwọn ará ilé ẹ bá mi kí àwọn ará ilé. ẹ káàkiri gbogbo ara ilé. ọ̀rà ẹjẹ́ àṣẹ báyìí Dámilọ́lá kí lórúkọ yìí àti pé ọmọ olóògbò náà ni.
orúkọ mi Adéyí Dàmílọ́lá Florence ọmọ ìlú àti Ẹ̀gbádò ni mo ti wá ní Ògùn State. Láti Ẹ̀gbádò nípínlẹ̀ Ògùn. Níbo wá ni Dàmílọ́lá Adéníyì wà báyìí? Mo wà ní ìlú Ìbàdàn. Ìbàdàn Mèsì Ọ̀gọ̀, Ìbàdàn májàmájà tí kára wájú lẹ́rú, ilé Òjó, ìlú Àyìnà, ilé Ògúnmọ́lá, olódògbò gẹ̀rùgẹ̀rù lójú ogun. Dàmílọ́lá Adéníyì ẹ jẹ́ àtẹ̀wájú. Ọmọ Ẹ̀gbádò ní Ìbàdàn lẹ́wà. Ṣé Ìbàdàn ni ọdún yìí sí ni àbí ẹ̀yin fúnra yín lẹ wá Ìbàdàn àbí bàbá àti màmá náà ló jẹ́ dé Ìbàdàn? Àkọ́ṣe ní Ìbàdàn ló bí mi sí. Ògùn State ló bí mi sí lọ, ìwé ló gbé mi dé ìlú Ìbàdàn. Ìwé ló gbé yín dèlú Ìbàdàn. Ẹ jẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rù. Irú ìwé wo ló lè gbé yín láti ìpínlẹ̀ Ògùn wá sí Ìbàdàn? Ilé ẹ̀kọ́ gíga ló gbé mi. Ilé ẹ̀kọ́ gíga kí lẹ pè é? Ilé ẹ̀kọ́ gíga ló gbé mi dé ìlú Ìbàdàn. Ilé ẹ̀kọ́ gíga wo? Fásitì ní àbí kọ́lẹ́ẹ̀jì àbí pélì? Yunifásitì. Yunifásitì wo lẹ wà ní Ìbàdàn? University of Ìbàdàn gangan lẹ wà? Bẹ́ẹ̀ni sà. Ẹ̀ka ẹ̀kọ́ wo lẹ wà? What do you cost of study ní Ìbàdàn? Cost of study mi ni music ni mo ṣe ní Ìbàdàn. Music lẹ ń ṣe lọ́wọ́lọ́wọ́ ṣé ẹ láìkí orin ni àbí ọkàn wà bẹ́ẹ̀? Ẹ̀mí láìkí orin náà ni. Ẹ jẹ́ ń ṣe báyìí, ẹ jẹ́ ń ṣe báyìí, ẹ jẹ́ ń ṣe báyìí. Ẹ láìkí orin ṣé ẹ mọ orin kọ báyìí? Bẹ́ẹ̀ni sà. A jẹ́ pé ẹ tún kọrin fún wa lónìí o, ẹ kọrin fún wa lórí ètò yìí o. Ọ̀yà ẹ̀yà kọ́kọ́ mú ìyóò ká mú sẹ́gbẹ̀ẹ́ kan, a tún padà wá sídìí ẹ̀. Dàmílọ́lá Adéníyì, iṣẹ́ wo lẹ̀ ń ṣe gan-an báyìí? Akẹ́kọ̀ọ́ ni mo dẹ̀ tí ń ṣiṣẹ́ àwọn tó ń ṣe bàtà wọ́n pè ní shoemaker. Akẹ́kọ̀ọ́ ni ẹ tún wá ń ṣe iṣẹ́ àwọn tó ń ṣe bàtà eléyìí tí wọ́n ń pè ní shoemaker. Ọ̀dà. Bẹ́ẹ̀ni sà. Ìgbà wo lẹ ti kọ́ṣẹ́ shoemaker? Kí ló sún yín lédi iṣẹ́ shoemaker? Àwọn ẹgbẹ́ yín hairdresser, tailor, kíní kan ni ẹ mọ̀ ọ́n kọ́. Obìnrin kí lẹ bá dèbè pé ẹ kọ́ṣẹ́ shoemaker? Nǹkan tó ń fún mi dé iṣẹ́ shoemaker ni wípé mo fẹ́ràn láti máa ṣe àwọn nǹkan tí mo bá ń lò bí aṣọ, bí bàtà, bí báàgì. Shoemaker wọ́n ti rí nǹkan tó yẹ pé ṣàkóso tó yẹ kò dẹ̀ ṣébè níbẹ̀ wọ́n rí mi láti kékeré mo fi ń ṣiṣẹ́ shoemaker. Ẹ má bínú o, ọ̀dà ká gbà bẹ́ẹ̀, mo gbà bẹ́ẹ̀. Dàmílọ́lá Adéníyì, ẹ jẹ́ àwò báyìí. Ta ló fi yín síbi iṣẹ́ shoemaker àti pé ìgbà wo gan-an lẹ́kọ̀ọ́? Àti 2019 ni mo fi kọ́ṣẹ́ shoemaker. Ta ló fi yín sídìí ẹ̀? Èmi ni mo fi ra mi síbi ẹ̀fọn ara mi. Ẹ má bínú o. Ní obìnrin ni ẹ wá gbéra yín ẹ lọ fira yín sídìí iṣẹ́ shoemaker. Ṣé ìgbà náà ẹ sí lọ́dọ̀ bàbá àti màmá ni àbí báwo ló ṣe ṣẹlẹ̀ gangan? Mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé ní lọ́lọ́gbọ̀n ọ̀rọ̀ báwo ló ṣe ṣẹlẹ̀. Ìgbà yẹn bàbá parí program ní ilé ìgbé Ládéyẹmí tí mo parí program yìí tó tí mo máa fi mo ti máa lọ síbi iṣẹ́ láàárọ̀ tí máa dé nílẹ̀ ní ìpínlẹ̀ kankan. Àti mo bẹ̀rẹ̀ ní interest ní shoemaker tí mo dẹ̀ máa ń rí around.
mo ṣe fi àmì sí ìdí ẹ̀ ṣùgbọ́n tí wọ́n tó wá dé ìlú Ìbàdàn mo tó wá lọ sí ọkọ̀ sí mo lọ kọ́ ní lóyún ṣe ṣúù ìgbà àwọn bíi pan ni mo máa ń ṣe ń gbà tí wọ́n ti fi àmì sí ẹnu iṣẹ́ nígbà tí mo dé Ìbàdàn mo wá ti ń kọ́ àwọn lóyún ṣe ṣú ọkùnrin tó gbé ṣe jẹ́ nìyẹn. eléyìí mà lágbára ẹ má bínú o Dámilọ́lá Adéníyì ìyẹn ni pé ẹ ti kọ́kọ́ kàwé ní Oǹdó l'Adéyẹmí tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni sà. kí lẹ kà l'Adéyẹmí tẹ́lẹ̀. music náà mo ṣe l'Adéyẹmí music English. ní kọ́lẹ́ẹ̀jì. bẹ́ẹ̀ ni. lẹ́yìn ẹ̀ ẹ wá kọ́ bàtà ṣíṣe ẹ tún ṣẹ̀ṣẹ̀ wá lọ sílé ìwé fásitì ńbàdàn nígbà tí ẹ tún débẹ̀ ẹ tún lọ fira yín sí ìdíẹ̀ pé ẹ tún fẹ́ kọ́ sí i. bẹ́ẹ̀ni. ẹ̀yin ò ṣe sí lára àwọn obìnrin tó jẹ́ pé òun lè fáìn dáadáa yìí báyìí sí i. èmi rò pé obìnrin ọjọ́ ń 2K wọ́n wá ọjọ́ ń 5K nǹkan bó lẹ ṣe ronú lọ pé mo fẹ́ lọ sí bàtà mo fẹ́ lọ kọ́ṣẹ́ bàtà. bẹ́ẹ̀ ni mo ti sọ síwájú pé láti kékeré mi ní láìpẹ́ tí máa ń rẹ nǹkan tó bẹ́ẹ̀ tí mo bá ń lò nínú aṣọ nínú bàtà báàgì tó jẹ́ pé nǹkan tó tẹ̀ máa ń lò nílé fún ara mi ní láìpẹ́ tí máa ṣe pé bóyá jẹ́ pé báàgì ìgbà náà tá a bá gbé báàgì àgbà ìbáàgì àmà ti já tá a bá yẹ bí wọn tó máa bá wa ti ṣe owó tó máa pè fún àwọn ọ̀tá pẹ̀lú pé wọ́n dẹ̀ fi pé ọwọ́ lọ fi ṣe pé kí ló wà ń bẹ̀ bàtà wa náà tó bá sì ṣe náà àti ọgbẹ́ fún wọn pé ó lè ṣe kí ní ìfún ara mi náà so òun ni mo fi wá lọ sọ àlejò nígbà yẹn náà tí wọ́n wà lóṣẹ̀ ètò sí ọ̀wọ́n tó máa bá wọn rán bàtà tó máa bá wọn ṣe gbogbo kiri yẹn tí wọ́n á rí bí opportunity pé owó dẹ̀ ń wọlé láti bí báyìí tí mo kọ́kọ́ lọ kọ́ bọ́ sí rán bàtà lọ́wọ́ èèyàn kan ìgbà tí wọ́n á rí pé mo ní interest mọ̀ ni mo á lọ sí lọ kọ́ bọ́ sí ṣe ìbéèrè tó ní. ọ̀dà tàbá bá wò báyìí Dámilọ́lá Adéníyì ẹ mọ bàtà ọkùnrin ṣe ẹ mọ bàtà obìnrin ṣe bóò lẹ tí wọ́n ń ṣe ẹ ń ṣe bàtà ẹ ń kàwé bóò ní méjèèjì ò ṣe para wọn láà. gbogbo ẹ̀ kò ṣe pé bí wọn kọ́ ẹ náà ó nídìí ètò ló máa fi sí gbogbo ẹ̀ gbogbo tó bá ń ṣe láàyè ní ètò ní torí tó bá fi ètò sí ó máa kọ́ lura wọn so ètò yẹn máa ṣètò ní pèsè mo ní kíláàsì lágbo báyìí àwọn ọ̀dà tí mo bá ní bí a ti bá dé lálẹ́ máa parí ẹ̀ sáyìn báyìí mo fún kọ́sítọ́mà so wọ́n máa fi ètò sí ẹ̀ báyìí tó bẹ́ẹ̀ ni mo ṣe ń ṣe. ọ̀dà ẹjẹ́ àwò báyìí ṣáwọn obìnrin ẹgbẹ́ yín tẹ́jọ jẹ́ ọ̀dọ́ ṣé wọn máa wá fojú wò yí pé àwọn iṣẹ́ ìdọ̀tí ló ń ṣe mi ò láìkẹ́ ẹ̀ ṣé ìráyè jáde báyìí àbí ṣé ti ìráyè tọkùnrin rárá àbí ṣáwọn ọkùnrin tiẹ̀ wá gan-an. àwọn ọkùnrin ló ṣe pàtàkì fún ìjọ so kò ṣe kókò sí kí wọ́n forúkọ ẹ̀gbí ń bẹ̀ ìgbà tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ gbà àwọn apáwọ́ tí mo bá ń lọ wọ́n morúkọ ní wọ́n pariwo ṣúmẹ́kà lẹ́nu ìsìn nǹkan ẹ̀yẹ ní fún mi tó bá wọn kó pè ní ṣúmẹ́kà máa ṣàgbówó mi lọ́wọ́ ẹ̀ so wàá ṣàtìbọ̀tà lọ́wọ́ mi má dẹ̀ gbowó so kò tà wá jẹ́ nǹkan tí ìdímọ́ fún mi so àwọn tó tẹ̀ jẹ́ bí àwọn obìnrin náà àwọn náà ń wo àwòkọ́ṣe pé kò yẹ kí gbogbo náà máa béèrè gbogbo àbí ìṣòro náà ti tọ̀tọ̀ nǹkan mí ìfúnra rẹ̀. ọ̀dà ẹ̀yin ará lé gbogbo ẹ̀yin tẹ́ ẹ jóbi níbi gbogbo tẹ́ ẹ bá wà ọmọ yìí ò ní sọnù ẹ ní sunkún lórí ọmọ gbogbo ọmọ tí ń sọ wípé kò sí iṣẹ́ ń gbòòrò kò sí gbá ń gbòòrò pé wọ́n wá jókòó ni pé wọ́n wá jókòó kí wọ́n wá fi ti Dámilọ́lá Adéníyì kọ́gbọ́n ẹjẹ́ ń tún gbọ́dọ̀ Dámilọ́lá Adéníyì sẹ́ láǹfààní láti pè wọlé o Dámilọ́lá Adéníyì tá a bá wá wò báyìí tẹ́ ẹ bá parí àti pé kí n béèrè wípé ìpele wo lẹ wà báyìí nílé ìwé fásitì Ìbàdàn kí ni level tẹ́ wà. mo about like the last part of it. ẹ ti wà nípele àṣekágbá báyìí. bẹ́ẹ̀ final year báyìí mo.
àdúpẹ́ ṣé iṣẹ́ bàtà yìí wá ń ràn yín lọ́wọ́ láti lówó lọ́wọ́ àbí ẹ kàn ń ṣe pé àníkẹ́mi náà lè wà kí n lè àbí iṣẹ́ bàtà yìí kò fún yín láǹfààní láti kàwé dáadáa. ìlànà tó lọ ń fún báyìí láti kàwé bí mo ṣe sọ síwájú pé ètò ní nǹkan tí ọba ń ṣe tó gbọ́dọ̀ gba àsìkò exam ò ní láti tètè pé iṣẹ́ tí mo fẹ́ gbà kò gbọ́dọ̀ pọ̀ jù torí pé mo wà lásìkò ìdánwò pé ìyànṣẹ́ exam gbogbo ẹgbẹ́ yìí. ọ̀dà orí ẹ̀rọ ayélujára ni mo ti rí Dami orí ẹ̀rọ ayélujára yìí náà lèmi àti ni mo ti rí àwọn bàtà kan tí mo sọ excuse me mo láìkì bàtà yìí tí n bá ti ń bọ̀ wá bàtàn báyìí ẹ ti bá mi ṣe bàtà yìí lẹ̀ àwọn bàtà tẹ́ ẹ̀ ṣe wọ̀nyí ṣé kò wá nígbẹ́mi sí omi ètò láàrin ẹ̀yin àtàwọn ọkùnrin tí wọ́n ń ṣe bàtà ṣé wọ́n máa fojú yìí pé iṣẹ́ wa ló ń ṣe àbí bóò lẹ ṣe ń ṣe é gan. lónìí ṣe ní ètò oríṣiríṣi èèyàn ló wà bọ̀ mo ti ohun máa appreciate mi pé agbóbìnrin tó ní tẹ̀sẹ̀ ń gbìyànjú wọ́n máa ń jẹ́ kí wọ́n máa ń encourage mi. wọ́n máa ń encourage yín ẹ jẹ́ àmú ẹ̀ báyìí Dami tí ẹ bá parí iléèwé gẹ́gẹ́ bí ẹni tó ti mọ̀ nípa orin dáadáa tẹ̀rẹ́kọ̀rin fún anísìn o ṣé ó wù yín kẹ́ ẹ tẹ̀ wájú nínú iṣẹ́ bàtà ṣíṣe yìí ni àbí ẹ fẹ́ pàátì kẹ́ ẹ kàn fi ṣiṣẹ́ tẹ́ fi parí iléèwé tẹ́ máa wá ṣe nǹkan míì kí làfojúsùn yín gan. mi ò iṣẹ́ bàtà ilé sílẹ̀ o iṣẹ́ orin náà ilé sílẹ̀ a máa ṣe gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn náà ni. ẹ máa ṣe gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn. ọ̀dà ni màmá ojú wo ni màmá àti bàbá ni wọ́n fi wo iṣẹ́ tẹ̀ ń ṣe àbí wọn mọ̀ pé ń ṣiṣẹ́ yìí rárá ni. àwọn mọ̀ o. ojú wo ni wọ́n fi wò ó kí sì ni èròǹgbà wọn lórí ẹ̀. wọ́n support mi dáàdì mi àti inú ẹ̀yìn wọ́n support mi dẹ̀ máa ń ṣe bàtà fún ọ̀rọ̀ lónà ìgbà mi bẹ̀rẹ̀ tí wọ́n fi gbà bàtà yìí ó rí dákọ̀bápọ̀ àwọn ọmọ máa encourage mi pé ọkàn balẹ̀ ṣàkó fún kọ́sítọ́mà nù wọ́n kó fún kọ́sítọ́mà báyẹ̀ kọ́sítọ́mà yẹn dẹ̀ máa láìpẹ́ pé wọ́n máa encourage mi wọ́n dẹ̀ máa ń support mi. bàbá àti màmá àwọn náà máa ń gbà yín nímọ̀ràn wọ́n máa ń gbà yín yànjú wọ́n máa ń ràn yín lọ́wọ́. ọ̀dà ẹ má bínú o ṣé ẹ lábúrò ọkùnrin àbẹ́ ẹlẹ́gbọ̀n ọkùnrin rárá. bẹ́ẹ̀ ni ẹlẹ́gbọ̀n ọkùnrin mo dẹ̀ ti lábúrò ọkùnrin. ọ̀dà èdè tó jẹ́ kí n béèrè bẹ́ẹ̀ ni wípé ojú wo làwọn wá fi wò ó àwọn ẹ̀gbọ́n àtàbúrò ojú wo làwọn fi wò ó kó tó di pé ń ṣí ojú òpó lẹ̀. ojú tó fi wò àwọn náà máa ń support mi náà ni wọ́n máa ń sọ ọ́dẹ̀ tí máa ń là wọ́n máa ń rí fáà mi pé yára mi àbúrò mi ṣe bàtà ẹ bá mi patronize ẹ àwọn náà máa ń ṣe bàtà lọ́wọ́ mi náà ti máa ṣe bàtà fún mi àwọn ẹ̀kọ́ tó ní àmì ni wọ́n. ọ̀dà Dami kó tó di wípé ẹ lọ kó ní àyín wọ́n fún ní ìṣẹ́jú àyà 10 in 10 seconds kẹ́ ẹ fi sinmi kẹ́ ẹ sì fi rí orin tẹ́ ẹ kọ nígbà tẹ́ ẹ bá wọlé padà wá tó lẹ́yìn kọrin fún wa Dami tí ń kọrin Dami tí ń ṣe bàtà ọlágbára àpọ̀ ẹ wọ ẹ̀yà ara lé mò ń lọ mò ń bọ̀ n ò tí ì dé. iṣẹ́ lòògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga ṣọwọ́ ń yá pẹ̀lú dókítà Ọlámídé àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá a bá rìnrìn ká sọ pa àrírin. jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́ jẹ́ kó máa lọ ní mẹ́lọmẹ́lọ ní sẹ́lẹ̀ńsẹ́ ní mi ní jọjọ ní skunkẹ́lẹ́ tótótó ní mi ní jọjọ ní skunkẹ́lẹ́ tótótó. ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn-ún. aláìrí báyìí ọ̀dọ́bìnrin ọlágara pọ̀ tí ń ṣe bàtà. ẹ jẹ́ ń fún yín láǹfààní láti máa pè wọlé nọ́mbà tẹ́ sì pè wọlé sí iná ní ń bẹ yóò máa lọ lójú móhùnmáwòrán yín báwọn náà ní ń bẹ lójú móhùnmáwòrán yín hàn
tẹ́ ẹ bá ti wá pè wọlé mo fẹ́ kẹ́ ẹ bá mi gbàdúrà fún Dami Adeniyi àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, ìmọ̀ràn wo náà lẹ ní fáwọn ọ̀dọ́ eléyìí tí ń bẹ ní orí ilẹ̀ alààyè lọ́wọ́ yìí tí ó jọ̀dọ̀bìnrin. Ẹlẹ́ẹ̀kẹta, tẹ́ ẹ bá ti pè wọlé ẹ yí ẹ̀rọ móhùnmáwòrán yín lẹ̀, ẹ sì má ṣe bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí nǹkan kan ó dín yín lọ́wọ́ débi pa á máa pẹ́ lórí rẹ̀. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ẹ ti láǹfààní láti pè wọlé báyìí. Ẹ dẹ̀ tún lè ṣe bẹ́ẹ̀ mú nọ́mbà ìkan nínú nọ́mbà méjèèjì tí mo fi léde òun. Ẹ má gbàgbé àlọ́ tí mo béèrè. Àlọ́ aṣọ bàbá mi kan láéláé, aṣọ bàbá mi kan láéláé, láti tí ló ti ń gbó lọ. Àní kíni o. Ẹlẹ́ẹ̀kejì, àníkà ẹ parí òwe yìí. Ọ̀rẹ́ ẹni ní bá ní ìpele ọ̀rọ̀ dash kí ló parí ẹ̀. Ọ̀rẹ́ ẹni ní bá ní ìpele ọ̀rọ̀ owó ní nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kí n gbé Dámilọ́lá Adeniyi wọlé padà. Àlejò mi ẹ káàbọ̀ padà. Ṣé ẹ ti gbé tọ́mì dáadáa, ẹ ti ṣẹ́ mi mú. Ẹ̀kọ́ orin kíkọ nílé ìwé olùkọ́ni Tadéyẹmí. Àwọn náà parí nílé ìwé olùkọ́ni Tadéyẹmí. Abẹ́ẹ̀rí ehun òsì àmọ́ wípé ọtí ẹ̀ parí nílé ìwé olùkọ́ni Adéyẹmí wọn mọ̀ wọ́n rí ń bì kankan. Wọ́n kàn á gbà ìyẹ́ ògo táwa rí yìí ọ gbọ́dọ̀ jáde. Nítorí láì mọ̀ pé bá a bá sọ̀kò sọ́jà ó sì é sì kọ́ bara ilé ẹni. Ẹ má bínú ìyóò ti rí bété. Ẹ̀yin tí ẹ̀ ń pè wá ẹ sì láǹfààní láti máa pè láti dá sétò. Dami ẹ já gbé báyìí, ṣé ẹ lè fún wa lórin ṣé ẹ máa ń compose orin fúnra yín kí n kọ́kọ́ béèrè bẹ́ẹ̀. Mo máa ń compose ní sára. Àbí kò sáyè rárá tí ọba sáyè àti compose ẹ sọ o. Àwọn compose ní sára wa. Àwọn àlàlà nǹkan tá a kọ́ ní ìpinnu. Láti orílẹ̀-èdè Burkina Faso àbí láti orílẹ̀-èdè Côte d'Ivoire nọ́mbà yìí náà ni ó já fún ara rẹ̀, ojú òpó náà lórí bẹ́ẹ̀. Ẹ lè gbìyànjú kẹ́ ẹ tún pè wọlé lẹ́ẹ̀kan sí ojú òpó orí bákan lónìí, àmọ́ ẹ máa gbìyànjú ẹ̀. Ẹ kọrin fún wa àbí àṣe ẹ fún wa lónìí ká mọ̀ ká tún wo ìròyìn náà ká tún wo wọn. Olúwa wa orúkọ rẹ̀ sí mi gbọ́ ìgbọ́lọ́gbọ́ ayé orúkọ rẹ̀ sí mi gbọ́. Olúwa ó yá ẹ̀ṣọ́ orúkọ tí mi tó ẹ̀ṣọ́ rẹ̀ nígbó. Ayé orúkọ rẹ̀ tí mi fẹ́. Ẹ yá ṣe báyìí arábìnrin omidan Dámilọ́lá Adeniyi ojú òpó olórí bẹ́ẹ̀ ó tún ti rè bété láti àyè. Ọlọ́run ọba yóò fún yín láǹfààní láti jẹ́ kó wọlé. Ẹ̀yin tẹ́ ń gbìyànjú ẹ̀ ó ń rè bété bó ṣe ń débé yìí. Ẹ máa gbìyànjú nọ́mbà tẹ́ ẹ pè sí iná ní ń bẹ lójú móhùnmáwòrán yìí. Nọ́mbà tí ẹ sì lè mú àlọ́ bàbá mi aṣọ bàbá mi kan láéláé, aṣọ bàbá mi kan láéláé, etí náà ló ti ń gbó lọ kí ni o. Ẹlẹ́ẹ̀kejì ẹ parí òwe yìí, ọ̀rẹ́ mi náà ní bá ní ìpìlẹ̀ ọ̀rọ̀ dáàṣì. Ẹ já wò báyìí Dami, nígbà tí ẹ bá parí ká wá wò wípé ẹ bá parí lọ́la báyìí, kí ni àfojúsùn yín gan-an lórí iṣẹ́ orin àti iṣẹ́ bàtà ṣíṣe eléyìí tẹ́ ẹ gbájúmọ́ yìí? Iṣẹ́ bàtà ṣíṣe ètò ní pàṣẹ wà ní bí mo ṣe wà nílé ìwé ó ní báwo la ṣe máa fi tẹ̀lé ìjọba ìgbìmọ̀ tí mo lè lọ rí bẹ́ẹ̀ tó mọ̀ pé kí nǹkan méjì papọ̀ tó tí ó bá ṣe tán máa farabalẹ̀ establish ara mi ní bíi workshop
màá ní workshop tọ̀dọ̀ tèmi náà tí mo ti lè máa ṣiṣẹ́ tí mo ti lè máa gbọ́ àwọn ọmọ tí mo lè máa kọ́ sígbà ó máa wà progressive lọ. A nípa títẹ̀rí náà orin yẹn náà ènìyàn náà a máa progress nínú ẹ̀ bí ọ̀rọ̀ ọmọ láti lè jẹ́ kí àwọn ọmọ láti lè impact wọn torí àwọn ọmọ ọjọ́ iwájú wa ní ọ̀la láti lè kọ́ wọn ní musical instrument àwọn tábàmọ̀ àádọ́kọ̀ wọn náà bá ṣe lè study music náà díẹ̀díẹ̀. Nǹkan tí àfojúsùn ọ̀dà ojú òpó yìí ó mà lágbára lónìí báyìí mo ń gbìyànjú àti gbé àwọn ìpè wọn níṣẹ́ ló ń rẹ̀ bété ọlágbára àpọ̀ bọ́lọ̀ bá ní bí ó ti rí náà lọ. ọ̀dà dami ẹja wò lápá àbí àti lápá ọ̀hún ẹ fẹ́ ṣe workshop ẹ fẹ́ tẹ̀wájú nù orin ṣó nìkan lára àwọn èròjà orin eléyìí tẹ́ ẹ mọ̀ ọ́ ṣe dáadáa bóyá bíi jìtá ni o piano ni o ìlù ni o violin ni o kìíní kan ni o ṣó nìkan tẹ́ ẹ mọ̀ lò dáadáa. bẹ́ẹ̀ ni mo máa ń play violin. ẹ máa ń play violin dáadáa àmọ́ ẹ ní violin fúnra yín. àmọ́ ní violin tó wà lọ́wọ́ ó wà nínú ọ̀dọ̀ mi báyìí mo máa ń play violin dáadáa. ẹ̀rọ mi náà ṣé ọ wà níbi tẹ́ ẹ wà yìí tẹ́ ẹ lè play àbí kò sí níbi tẹ́ ẹ wà báyìí. ó wà níbi tí mo wà báyìí. ọ̀dà ẹ wò láàrin ìṣẹ́jú kan ẹ jẹ́ ń fún yín ní ìṣẹ́jú àyá láti fi gbé wá tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ play ẹ̀ fún wa ẹ jẹ́ á lọ sókè lọ́hùn tá a bá ti padà dé láàrin ìṣẹ́jú àyá kẹ́ ẹ lè rá àǹfààní láti gbé wá ẹ wò ẹ̀yà ara lé èmi náà fẹ́ pé kò yí sí ẹ jẹ́ á dókè lọ́hùn láàrin ìṣẹ́jú àyá mò ń lọ ń bọ̀ ò tí ì dé. wọ́n ń yá bí ẹni béèrè sáwọn kọ́sọ́mà ń wá ṣé wọ́n ń nọjà ṣé wọ́n ń béèrè bó o ló ṣe ń lọ bó o lọ jà ṣé náà ò máa ṣe ségesège lápá ọ̀dọ̀ tiyín ṣé ń rí náà ṣiṣẹ́ ṣọwọ́ ń yá o ẹ kú ọrọ̀ ajé o àtàjèrè ọjà o ẹ fòrò o ẹ dààmú o ẹ dẹni àná o ẹ tẹnitìkà o. ṣọwọ́ ń yá pẹ̀lú dókítà Ọlámídé Àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá a bá rìnrìn ká sọ páàrí. ní pápápá ọ̀rọ̀ jẹ́ ṣe báyìí dami ẹ ti wà ńbẹ̀ mà ó yá ẹ ṣe kìíní fún akẹjá gọ. tó jẹ́ ọ̀dọ́ bíi tí nímọ̀ràn lórí ohun tó yẹ kí wọ́n ṣe láyé ẹ bá gbà wọ́n nímọ̀ràn láàrin ìṣẹ́jú àyà ṣókí kẹ̀sì bá wa dágbére. ìmọ̀ràn tí wọ́n gba àwọn ọ̀dọ́ bíi ìdọ̀gbìdò ní ilé kọ́ máa ń sọ pé nǹkan kan tó yẹ pé tí ẹ̀ máa fẹ́ bẹ̀rẹ̀ nǹkan kan like ó máa ń look small but just take a step and believe in yourself don't look at the challenges be focused everything will be fine advice mo ní báwọn ọ̀dọ́ bíi ìyẹn. ọ̀yà ẹ bá wa dágbére fáwọn aráalé ọjọ́ kan ọ̀dọ̀jọ́ kan tí wàá gbé wá lórí ọ̀rọ̀ Faolin tó yẹ pé ìyẹn gan la ṣe tí ẹ mọ̀ fà ní ìmọ̀ kọrin lẹ́mọ̀ fi Faolin kọ́ sẹ́wà. ọlọ́run á ràn wá lọ. àmín ọ̀yà bá ń dágbére àkókò ti lọ. ọ̀rọ̀ àìpé mo kí gbogbo ara lé wọ́n ṣe gan-an wọ́n ń tẹ́tí gbọ́
ṣe ètò Ṣọ́wọ́nyá mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lójú ẹ ṣe gan. ẹ ṣeun àdúpẹ́dúpẹ́ ẹ wò ó damn star damn software damn footwear damn everything damn olórin ẹ wò ó títí ọjọ́ mẹ́jọ kó tó dìgbà náà Dámilọ́lá Adéníyì àdúpẹ́ nítorí pé a pè yín ẹ jẹ́ wa ìbànújẹ́ ò ní dé bá yín ẹkún òṣì ò ní dé bá yín ẹ máa lọ láyọ̀ ẹ máa bọ̀ láyọ̀ iṣẹ́ ọwọ́ yín ò ní dojú ìjà kọ yín ò lágbára Ọlọ́run bá mi. ǹjẹ́ gbogbo ẹ̀yin ará ilé àdúpẹ́ lọ́wọ́ yín ò nítorí pé ẹ láǹfààní láti gbọ́ wa lónìí títí ọjọ́ mẹ́jọ tá a tún jọ máa pàdé dókítà Ọlámídé Àpọ́nbépo rẹ́pìrìsẹ́ńtà MC tó gba skiyaski miskiyaski yagbayaski entertaining refreshing and tantalizing èmi náà mò ń kí yín pé kátúnfèrè àti ayọ̀ pàdé ó ṣe pinni ó dàbọ̀. iṣẹ́ lòògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga Ṣọ́wọ́nyá pẹ̀lú dókítà Ọlámídé Àjànàkú kọjá mo rí nǹkan fìrí bá a bá rìnrìn ká sọ pa àrírin.